orí kí n gbé síta orí kí n wá fi ṣe show olórí burúkú ẹ òun kúrò ní police station báyìí ó ṣáná sí kámẹ́rà ni ìwọ ló kọ́kọ́ wá gbé sáwọn èèyàn létí pé oyún jábọ́ lára àwọn ọmọ ẹ̀ máníjà a ní kó bá wa blọọkù olórí burúkú tó ní òun ò láìkí lifestyle ìyá òun bá wa blọọkù ẹ̀ adéníran lẹ̀mí lẹ́kún ọmọ ọ̀bànújẹ́ fún ìyá ẹ̀ àwọn warriors ìbò bọ́ bá wa blọọkù ẹ̀ Obanla olórí burúkú ẹ̀dá ni ẹ̀ ìdí tó ò ṣe láṣeyọrí tó ò ṣe ṣàṣeyè gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó jẹ́ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ ṣojú ẹ̀ ó ti wá bẹ̀ síta kò lè jẹ́ èèyàn kò lè mèkè láyé owó ìyá gbọ̀n lọ́mọràn orí burúkú tí ìyá ẹ̀ tó ṣe títí Latifa Elizabeth Adéọlá Obanla orí burúkú tí ìyá ẹ̀ ṣe títí tí gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde tí kankan ò yàn ìkankan ò ṣoríire you talk too much ọ̀rọ̀ tó pè ẹ́ sí ọ̀rọ̀ tí wọ́n pè ẹ́ sí wá ti bẹ́ síta wá sọ gbogbo àwọn èèyàn ńláńlá tó yẹ kó dàbí aṣọ òbúra fún ẹ everybody ló ti sá fún ẹ. àwọn èèyàn máa ń sọ mo máa ń sọ fún àwọn èèyàn ẹ lè rò pé àwọn ẹ̀sà bọ́ọ̀dù yẹn lọ́ta wa ẹ lè rò pé àwọn tó ń ṣe ṣòfin wa yẹn lọ́ta wa irú àwọn Bísí ọ̀sán pọ́ńdà irú àwọn Obanla àwọn náà ń jẹ nínú aburú tó ń ṣẹlẹ̀ ẹ bá mi bèèrè lọ́wọ́ Obanla kó lórí burúkú ṣọ̀kan kíkú ẹ̀ bó ṣe jáde tó sáré wá ànáùnsì kó ń jábọ́ lára ọmọ òun bó ṣe jáde kó wá ànáùnsì bí ìyàwó ọmọ òun bó ṣe fi ìbọn fọ́ orí ọmọ ẹ̀ l'Amẹ́ríkà tó kó kúrò nílé ẹ bọ́ síta ẹ lanu gbàgà ẹ sọ̀rọ̀ lọ́rọ̀ àmọ́ ìbànújẹ́ wà nulẹ̀ tó ń bá yín sùn tó ń bá yín gbé mo wá sọ ìrírí ayé fún yín ni mo wá pàkíyèsí yín tó bá jẹ́ wípé gbogbo àwọn kọ́ńtàkì mi tí n bá lò wọ́n lásìkò ọjà yẹn bí Elizabeth Obanla bí ò bá ṣe wá ka gbogbo wọn síta nìyẹn òbí titi ẹ ọmọ ẹ ń ṣorí burúkú l'Amẹ́ríkà ọmọ ẹ ò jẹ́ èèyàn l'Amẹ́ríkà ọmọ ẹ mutí ọmọ ẹ má mú bọ́ obìnrin la máa ń gbọ́ pé má mú bọ́ ọkọ àmọ́ bí torí ọmọ titi ẹ burú dé ọmọ ẹ mú àmúbọ́ ìyàwó gbogbo àṣírí tèmi ní nípa titi ẹ Elizabeth Obanla mú ẹyọ kan wá tí mo ti sáré ṣá sórí íńtánẹ́ẹ̀tì àti wọ́ àti Bísí àti pọ́sàn pọ́nà gbogbo yín tẹ̀ ń blackmail yẹn ẹ lè ní aṣọ rẹ lára ẹ lè rà láàánú èpò kọ́ yẹ kí n gbé titi ẹ sẹ́gbẹ̀ kan mo fẹ́ kẹ́ wò láti last year bí Obanla ṣe bẹ́ wá sí police station ǹjẹ́ ẹ̀rí kó rántí bẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá nígbà tó ọlọ́pàá clear orúkọ mi àbí ṣé mo ti bàjà ṣé mo bú ṣé mo ṣẹ́ ẹ rí pé ìbànújẹ́ tó bá Obanla Adéọlá Elizabeth Obanla ìbànújẹ́ tó bá jù láyé òun ni pé ọlọ́pàá clear orúkọ mi. fídíò ẹ mo sì ń gbọ́ wá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ní tí ì rí títí ẹ̀ nǹkan tí mo kàn fẹ́ káyé mọ̀ ní pé nǹkan ẹyọ kan ṣo tó o fetí gbọ́ ní police station yẹn o sáré bẹ́ síta o wá sọ bóyá o ṣe jábọ́ lára àwọn ọmọ ẹ̀ táwọn ọmọ èrò ọmọ wò àmọ́ o lè sáré bẹ́ síta lọ́jọ́ tíyàwó ọmọ ẹ̀ tó kó kúrò ní l'Amẹ́ríkà o ò sáré wá sọ yẹn o ò sáré bẹ́ síta o wá sọ bó ṣe deport rẹ o ò sáré bẹ́ síta kó o wá sọ bí ìgbésí ayé ẹ ṣe bàjẹ́ o ò sáré bẹ́ síta kó o wá sọ bí ìgbésí ayé ìyá ẹ bó ṣe bàjẹ́ o ò sáré wá bẹ́ síta ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín success is the most cheapest thing connection òun ló easy láti ní jù láyé kò sẹ́ni tá a bí láyé tí a kọ connection mọ́ but opportunity láti retain connection ẹ̀ sórí tí connection bá wá bá ẹ connection máa dàbí pàǹdà ni o ò ní mọ̀ pé gold ni tó o bá ti jẹ́dá tí ara ò balẹ̀ tó jẹ́ àríjẹ níbi ìbàjẹ́ ni ẹ́ o máa lose gbogbo connections ẹ̀ ìwọ Obanla ò ń yáwó o tún ní ìgbéraga lórí bó ṣe ń yáwó o bọ́ síta ò ń bú ìyá Adébímpé ọjọ́ tó ń travel owó tí ìyá Adébímpé fi ṣe ẹ́ láàánú ṣé lórí burúkú ìyá ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ti ṣọ́kú ṣé ìyá ẹ̀ ló yá ẹ lówó yẹn pẹ̀lú bó ṣe yáwó bẹ̀ sí ní bá wúmọ̀ yẹn jà o ò gbọ́rí lẹ́nu mi mo dẹ̀ make sure pé mi ò sọ ọ̀tìgbà tí màmá yẹn wá sọ pé owó tó yá èmi ni mo sọ ẹ má rò wípé olówó òṣọlọ àṣírí ẹ̀ lógo Ọlọ́run ló lówó torí gbogbo criteria tó lówó fi lówó o ò nílò ṣe ní gbogbo orí ọ̀fẹ́ tó lówó ní tó fi grab ẹ̀ àti gbé síwájú títì ẹ̀ náà ìwà ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kú ìkà ló jẹ́ kó lose ẹ̀ mi ò sọ fún anybody rí láyé pò yáwó mi ò dẹ̀ sọ fún wọn gan wípé owó tó yá kàkà kó di ìtìjú fún ẹ I am ready to pay it mi ò sọ fún ẹ rí bó ṣe wá gbógun tì mí tó wá bẹ̀ sí ní bá mi jà kò tẹnu mi jáde
àmọ́ wọ gbogbo ohun tó o mọ̀ nípa mi tó bá jẹ́ pé ìwọ ni wọ́n pèsè orí aago lọ́jọ́ tó o yáwó wàá ti wá fi ṣe ṣó gẹ̀gbẹ́ ti sẹ́gbẹ́ ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ní orí àwọn ará Tom Jones ẹ má gbàgbé pé February 5 làwọn ará Tom Jones kígbe olè lé mi lórí April 9 ni Tom Jones múná tó jóná ẹ má gbàgbé pé April 4 ní birthday mi ẹ jẹ́ kí n wá calculate ẹ̀ fún yín February 5 ni wọ́n ní mo jalè nínú Tom Jones April 4 ní birthday mi 4 plus 5 kí ló fún wa 4 plus 5 kí ló fún wa ó fún wa ní 9 ẹ má gbàgbé pé April 9 ọjọ́ karùn-ún sí birthday mi the biggest gift tí Ọlọ́run fún mi òun ni ìpayín kéke tó bá àwọn ará Tom Jones èmi tí wọ́n purọ́ mọ́ ẹ wo bọ́n ṣe pọ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni mo ṣe fake transfer tó bá jẹ́ pé tòótọ́ ni mo ṣe reverse transfer lọ́jọ́ tèmi kò yẹ kí n wà nínú ọlá torí orí tó kígbe olè lé mi lórí ó pọ̀ jù gbogbo àgbáyé ló dẹ̀ bá wọn gbé story mi pé mo jalè ló wà ní number 1 ní February 5 last year orí ẹyọ kan ṣoṣo ó dẹ̀ dáná sun gbogbo ẹ̀yàn Tom Jones orí ẹyọ kan ṣoṣo ó dẹ̀ dáná sun yín ó dáná sun yín tọmọtọmọ yín ó dáná sun yín tìrantìran yín bẹ́ẹ̀ ṣe máa wá rí ọmọ wò aṣojú Ọlọ́run ní gbogbo ìgbà tẹ́ bá ń rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọmọ aráyé ò ní dáríjì yín bẹ́ẹ̀ bá bí gba ọmọ ẹ mọ sàrí àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú kéèsì Tom Jones àtẹ̀yin tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wọn àtẹ̀yin tí wọ́n ń sọ́pọ́ọ̀tì àtẹ̀yin tí wọ́n ń gbèjà àtẹ̀yin tẹ́ ń gbèjà wọn bẹ́ẹ̀ bá bí gba ọmọ ẹ mọ sàrí àwọn ọmọ yín ọ̀rọ̀ tí àwọn ọmọ yín ò mọwọ́ tí wọ́n mẹsẹ̀ ló máa ṣe pípa wọn wọ́n máa wò kí wọ́n wá bá yín lórí ó ti pẹ́ tẹ́ ẹ ti ń pagi ẹ ti paraba ẹ ti pagi òṣè tọ̀dọ̀ mi yìí ni gbogbo yín máa fi ṣàṣemọ nílẹ̀ Yorùbá I could remember last year ní time yìí ní last year mo imagine lọ́jọ́ tí mo ti ń kiri àmàlà mi ò jalè lọ́jọ́ tí mo ti ń gbé uncompleted building mi ò jalè mo lọ fọsẹ̀ ní my 12 mi ò jalè mi ò sá kúrò lé mi ò dẹ̀ ní history rape àmọ́ ẹ̀yin ará Tom Jones mo wo gbogbo yín tẹ́ ẹ kígbe olè lé mi lórí ẹ tún wá ṣẹ̀mí o bí ò ṣe DPP tó sáré bá yín gbé kéèsì kúrò ní kóòtù káṣírí ẹni tó gba owó má bàa tú owó kìíní 91,000 owó kejì 100,000 naira DPP wá sáré wọ́n bá yín gbé kéèsì yẹn kúrò ní kóòtù nítorí wípé Gistlover ti lọ fi story ra story lọ́wọ́ wọn gbogbo yín tẹ́ ẹ kígbe olè lé mi lórí àtọlórí burúkú Farida gbogbo yín dà lẹ́nu èmi lélẹ̀ lẹ́nu Nkechi Blessing mo rí gbogbo nǹkan tó ń ṣe láti 2019 bó o ṣe máa ṣorí burúkú tó nínú ayé ìwà tó wà lọ́wọ́ ẹ̀ tí n bá kọlù ẹ́ ìyá sunkún kíkorò níbi tó ṣọ́kú sí Nkechi Blessing tí n bá kọlù ìyá láyà ẹ̀ ó mọ̀ pé gbọ́n tẹjọ́ ń búra yín níbí báyìí wọn ò mọ̀ tán ìyá ẹ̀ ní péré lọ́nà Fágbà sábúlé Ẹ̀gbá níbi pẹpẹ soup wọn ò mọ̀ tán màmá ẹ̀ kódà o ò mọ̀ pé mo mọ̀ ìyá ẹ̀ dáadáa ìyá ẹ̀ ni ò tí ì jẹ́ kí n wá rún ẹ̀ torí mo mọ̀ ìyá ẹ̀ dáadáa mo dẹ̀ mọ̀ ìgbésí ayé tí ìyá ẹ̀ gbé Nkechi Blessing láti 2019 mo mọ̀ ìtàn ìgbésí ayé ìyá ẹ̀ dáadáa sórí tí mi ò bá jẹ́ kó o ṣe kó o tẹ́ tí n bá hìtì ìyá láyà ẹ̀ kò ní dùn jẹ́ ń gbé ẹsẹ̀ gbẹ kan Nkechi just one more pen from you wàá regret pé wálé ayé ìwọ lórí burúkú ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ ọmọ ẹ̀sìn ọmọ èpè olórí burúkú ẹ bọ́n ṣe tiẹ̀ tó lọ bú àwọn bàbá lórí burúkú tó lọ ń kúnlẹ̀ fún wọn ní Canada nígbà tó ń ṣe visa Canada ẹ rò pé mi lè bá tiẹ̀ jẹ́ torí mi kì í ṣe olórí burúkú bíi tìyá ẹ̀ Nkechi Blessing wọ́n ní tá a bá ń jà bí kakú kọ́ ṣé mo ṣe ẹ̀yà alájà ẹ̀ olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́ tó bí ẹ ṣé mo ṣe ẹ̀yà ẹ̀ ló fi rò pé o bọ́ síta ó wá níta ló jalè ní ọjà lẹ́nu Nkechi ó máa ṣẹ̀sìn kù ní
sórí àdótòṣì gist lover tó ń tì yín lọ kọlu ẹni tí ò ṣẹ̀yìn ó mọ nǹkan tó ń ṣe dáadáa ó mọ iye ọkùnrin tó ti lù ẹ́ lálòpá tìbí menstruation ẹlẹ́jẹ̀ ó mọ tàn yá ẹ ní péré for the fact wípé gbogbo bó ṣe ń bú mi láti ọjọ́ mi sọ kankan láì mọ̀ ẹ́ rí olórí burúkú àdótòṣì ẹni òfò ẹni ìbànújẹ́ tó ń gbèjà ó rí nǹkan ayé tiẹ̀ kù ni ó rí nǹkan tí ayé ẹ̀ kù Nkechi máa gbé ìyáláyé ẹ sáré bíi kò tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ àwọn stop tí n bá ṣe show méjì péré fún òní dáríjì ìyáláyà ẹ tí ìyáláyà ẹ máa fi ṣọ́kú ikú tún ikú níbi tó kú sí tí n bá kọ̀ ṣe show Nkechi pé ẹbí ọmọ pé mi ò gbóyìnbó ọmọ pé mi ò nílò English Nkechi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ò ní rèèyàn ra ẹ wọ́n náírà tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyáláyà ẹ Nkechi blessing àdótòṣì tó ń gbèjà olórí burúkú akídadídá ní awáyé má ṣe rere tó ń gbèjà orí tó kù ní orí bí mo ṣe gbé òbò ìyáláyà ẹ sáré orí tí mo ṣe fún mi just one more fem from you mo dẹ̀ máa fi ẹnu àdótòṣì máa wá gbé ẹsẹ̀ èmi ò ṣe Instagram ó gbọ́ mi in as much tí n bá ti dúró sórí ọwọ́ mi Nkechi tí n bá ń bẹ́ẹ̀ pò wàá máa mọ̀ lójú orun kan bẹ́ẹ̀ pò lójú ayé wàá máa mọ̀ kan bẹ́ẹ̀ pò Nkechi tí n bá ń bẹ́ẹ̀ pò kò sí bọ́jà ẹ bó ṣe lè tà tó ìyẹn furu ẹ a máa wá analyse ẹ ìwọ èṣìṣì ló ń yọ owó mi tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyáláyà ẹ èmi ò máa ń ṣe àwọn tẹjọ máa ń ṣe tí ìjọba kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ gbogbo àgbáyá mi tìtì torí ẹjọ́ là ń bògùrò ká tó sà á ní nǹkan kan wá fún ẹ ọmọ mi ò wá fún ẹ ẹbí mi ò wá fún ẹ wàá kọ́ believe pé o fẹ́ gbèjà olórí burúkú àdótòṣì àbí I'm not your regular customer nígbà tí mo rí kọ́mẹ̀ntì olórí burúkú ìyáláyà ẹ ní last year torí pé èyí ẹ̀ ni mo fún ẹ one single fem Nkechi fem ọ̀rọ̀ tó sọ ni máa wá fi ṣe show fún ẹ ìyáláyà ẹ ò ní rúlà tó dẹ̀ máa rí aroma àti flavour èpè gidi wàá máa gbọ́ ọkọ̀ ò nílé sùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ because mi ò máa rí fín tó wà láàrin èmi àti ìyáláyà ẹ mi ò mọ tí mo gbà lọ́wọ́ lórí burúkú ìyáláyà ẹ tó jẹ́ pé wàá máa tó ṣe tì mí mi ò mọ lọ́rọ̀ kan ṣá ẹ̀yìn èèyàn nígbà tí gbogbo kinní yẹn ń ṣẹlẹ̀ àṣà àràwọ̀ oríṣiríṣi everybody first ní yọnu sí the second day was tough the third day was tough fourth day àti ìgbé kúrò lára ṣùgbọ́n ọlọ́run ọba tí ò lé ní kó tó mú un ó bá mi mú àwọn ará Tom Jones lọ́rùn ọwọ́ ọba tó mú àwọn ará Tom Jones ẹ má gbàgbé pé ó mú gist lover in history ti gist lover ti ń operate gist lover ò dákú lọ tó báyìí rí in history adérojú ọmọ yẹn á jẹ ìyà tó ṣe wípé àbí Nkechi blessing kan á jẹ tó bá jẹ ìyà á sun ẹkún àdótòṣì á máa bá sunkún ẹ lọ bèrè báwa ṣe operate ń bí ẹ mà wọn tó train mi ni àwọn ẹsàbọọdù ló train mi mo dẹ̀ gba certificate àwọn tó train mi gan ẹ rí pé jẹ́jẹ́ lọmọ èkó lọ everybody fi ṣe bẹ́ẹ̀ ṣe máa kóra yín jọ tẹ́ bá ti rí ẹ̀dá kan tí ò gbàdó tó sì láyè kó wọnú ayé òun ẹ wá kóra yín jọ ẹ lọ máa búlì ẹni yẹn bẹ́ẹ̀ bá lógún ọdún láyé ẹ fojú mọ sàárè ọmọ gbogbo yín pátápátá tẹ́ wà pẹ̀lú àdótòṣì tẹ́ wúrú wà bẹ́ẹ̀ yẹn àdótòṣì is a thief lazy bastard unfortunate soul a fẹ́ mú ẹ lọ́rẹ̀ tipátipá bó o bá ti mú lórí burúkú ọmọ lọ́rẹ̀ tipátipá ẹ ló jalè ẹ bá mi bè lọ́wọ́ àdótòṣì discover ẹni kó mú evidence nǹkan tó sọ ní last year ẹni kó mú jáde olórí burúkú awáyé má ṣe rere Farida ẹni kó mú evidence tó sọ last year ẹni kó mú síta awáyé má ṣe rere Nkechi blessing ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ olórí burúkú ọmọ tó ti lo kádà rẹ̀ ọmọ tí wọ́n ti lò olórí burúkú onífùrọ̀ sọ́kèwé
àwáyé má ṣe rere ọmọ èpè ọmọ ẹ̀sìn ẹ bá mi bẹ̀ lọ́wọ́ Nkechi Blessing pé kó mú ìyá láyé olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́ ìyá ẹ̀sìn tóbi pé kó mú ẹ̀rí ibi tí ìyá ẹ̀ ó ti lọ jalè láàrin ọjà wa n tó fún yín ní liver Gistlover n tó fún ìyá láyé ẹ̀ ní liver tó fi rò pé o lè purọ́ ọmọ mi kó jẹ lọ sori pé for the first time Gistlover for the first time in history of your miserable life o wọlé bí ẹdun ara o fẹ́ jáde oríta wá irú kọ́lọ̀ kú wo ló fi pa Mohbad là ń bèrè Adótòṣì irú kọ́lọ̀ kú wo ló fi pa Mohbad ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tó bá fẹ́ deal pẹ̀lú àwọn Adótòṣì you have to go spiritual mo kàn imagine tó bá jẹ́ pé nǹkan kò ṣẹlẹ̀ ní Tom Jones mo kàn imagine tó bá jẹ́ pé ayé Gistlover ṣì ń rosy because lẹ́yìn tí Gistlover tó parọ́ mọ́ mi láyé ẹ bàjẹ́ ló wọlé bí ẹdun ara ẹ wá sọ fún mi pé kò sáyé ẹ fẹ́ sọ mi pé kò sáyé ayé wá ayé òní mẹ́mi àti yín ayé ló mú àwọn ará Tom Jones ayé ló mú wọn níwòyí last year ẹ mọye comment ti Gistlover nínú wonderful wonderful mo ń ṣe promo ilẹ̀ lẹ́nìí mo dẹ̀ ń ṣe promo aṣọ promo tí mo ń ṣe lẹ́nìí ni ojú ti olóṣó olódo promo 1 million naira discount lórí property 1 million naira discount lórí property ó bẹ̀rẹ̀ láti sin yín lọ kí lè ní Tuesday it was Monday last year ní February 5th ló falls ṣé kéèsì Nkechi ọmọ tá a máa fi gbé sí ayé ẹ̀ta jàǹbí ọmọ tó ti ṣorí burúkú ẹ̀yin abiyamọ ẹ máa bá mi fi ohùn kọ́lẹ̀ fún Gistlover àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó gbèjẹ àtàwọn tó gbèjà I can't believe that blog would die like that too Lizzy and my choice ṣe nígbà tọ́rọ̀ Tom Jones yẹn ṣẹlẹ̀ èmi lọ sí ìlú mi ni ṣe rí ó wá sí pápá ni Gistlover ó wá sí field lọ́tí ẹ̀yìn because kò sẹ́ni tí ó ń donate mọ́ lábẹ́ Gistlover ebi dẹ̀ ti pa olórí burúkú kú ṣe mọ̀ wípé mo ti cut liver ẹ̀ ṣe mọ̀ pé mo sọ fún ijọ́ tó pè mí lólè mo ní Gistlover you go right enter mortuary àbí mi sọ bẹ́ẹ̀ mo ní Gistlover you go right enter mortuary ṣe rí ilé ayé yìí má gbà kan bá tiẹ̀ jẹ́ má gbà kan bá imagine tó yẹ pé mo lọ dákẹ́ bíi Naira Marley ọba máa pè mí lólè àbí so mo lọ jí gold níbi tí wọ́n ti ń ta gold àwọn tó wà bẹ́ẹ̀ rí gold ẹ wá wo títóbi Ọlọ́run Lizzy Anjorin sì wà nínú palace yẹ o olóṣó olódo orí palace jókòó sí àwọn ará Tom Jones tó lò àwọn náà ní palace lẹ́gbẹ̀ẹ́ títì mọ́mísí Lizzy ṣẹ́rí olè náà máa mú jù nílùú wa ìtú ẹ̀ ni wọ́n ṣe ń jalè ní ìlú mi ìlú grandmother mi àti ìlú dádì mi olè náà máa mú jù so o lè rólè ń bẹ̀ nígbà tó ń pè mí lólè Èdùmàtà ẹsà bọ́ọ̀dù tó mú jó ní last year àṣà ti jẹ́rín ẹsà bọ́ọ̀dù lẹ́fẹ́ fi ṣe chairperson ní olè Èdùmàtà dé ìyá rílí ọpẹ́lọpẹ́ mi irú òbò ni ò bá gbé jáde Ọlọ́run ló ní kí n ti àlá àti ẹlẹ́ ìyá rílí ṣẹ̀ wá gbé idán jáde èyí tó ní ẹ̀kọ́ olè síwájú orí ẹ̀ ẹ̀kọ́ olè sí confirmation tún wá lánàá pé ó ṣẹ̀wọ̀n sẹ́ ogun ní ṣinimú èpè ò kì í ṣìyàn jà gbogbo nǹkan kọ́ là ń introduce Jésù àbánàbìsì ṣé àwọn ará Àdúmàtà ńgbà tán ni mo jalè ṣé wọ́n sọ pé Jésù gbọ́ o Jésù rí wa ó jalè ṣé sọ bẹ́ẹ̀ ṣé sọ wípé ànábì rí wa o ànábì ń gbọ́ ó wá jalè wọn ò pe ànábì sí bẹ́ẹ̀ ńgbà tó fẹ́ bà tiẹ̀ jẹ́ kí ló dé tó ṣe fẹ́ lọ máa apply ànábì àti Jésù òtè ló pọ̀ nù yín Adótòṣì ó fì mí lákàlàkà ẹ má gbàgbé pé 7 days after nígbà tó di February 12 Adótòṣì bá tún jáde òun àti ṣọ́ọ̀kì Amẹ́ríkà ní bá tún lémi àtọkọ mi ṣe land grappling pa gbalẹ̀ lọ́wọ́ àwọn ta ló rántí ní February 12 èmi ò ń gbàgbé time and date ní ìrí kọ́mẹ̀ntì yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì ní Facebook àti Instagram ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí
àwọn ọmọ yín ò ní ṣìrìn àwọn ọmọ yín ò ní pàdé olórí burúkú olè ọ̀lẹ bíi tàdótòṣì ẹ ṣàmìkẹ́ gbé tọ́ mi gbogbo yín tẹ̀ ń kọ́mẹ̀ntì ni o. Mom Lizzy my choice I really love the people that came àwọn ọmọ Ìgbò yẹn dúró tán fún mi ni àwọn ọmọ Ìgbò yẹn that is what human beings should do for one. ẹ rà àwọn Ìgbò yẹn dúró a ní ẹ rí bẹ́ẹ̀ dákun àbọ̀ ẹ dúró fún mi ẹ bá mi bè lọ́wọ́ olórí burúkú awáyé má ṣe rere Nkechi Blessing tó máa sunkún kíkorò throughout ìgbésí ayé ẹ bá mi bí pé kí ni ẹ̀ṣẹ̀ kan tí Lizzy ṣe fún ẹ kò bá mi bí Nkechi Blessing pé Nkechi Blessing kí ni Lizzy ṣe fún ẹ kò bá mi bí ẹ kò bẹ́lẹ̀ pé Nkechi Blessing kí ni Lizzy ṣe fún lórí burúkú ọmọ òfò irú ròǹbòrò àwọn olóṣè olódo àdótòṣì olórí burúkú olóbò tọ́kàwé aṣọ omi orílarí kò sọpọlọ ọmọ ọ̀bànújẹ́ òun nílé ní òun ní lánàá bí ẹkún apọmọjẹ agbélé ìdè wọn àlámọ́lẹ̀ pa bí ìgbà tálápàtà bá gbé nọmọ sórí àtẹ wọn rẹ lékiri wọn gbélé pẹ á tún lọ gbé mi wà Nkechi iṣẹ́ wà ńlẹ̀ tí n bá mú yàrá ya ẹ for the fact wípé mi ò ṣẹ̀ mi ò rò ẹ́ mi ò go against ẹ rí ọjọ́ tó ti ń ṣorí burúkú ẹ tó ti ń gbé oríṣiríṣi ọkùnrin wá sórí ìkànnì yìí tí wọ́n ti wá ń fògo ẹ̀ṣẹ̀ sí mi ò dá sí rí láyé mi tí n bá kíkà bọ̀ ẹ́ lára yàsín ó ṣáà orádò tó ṣì oríbóye gbẹ́rù ẹ̀ ní Facebook oríbóye palẹ̀mọ́ ní Instagram orí tí n bá mú yàrá ya Nkechi tí n bá since 2019 ló ti ó máa ń dárúkọ mi nì ó máa kò kí ẹ̀ ṣọ́ra ti jọ́jọ́ ẹ̀ tí mo ń wú ẹ̀ torí ọ̀rọ̀ ìyá ẹ̀ tó wà ńlẹ̀ tí n bá gbé síta Nkechi mo mọ iye ẹ̀ ń ta pẹpẹ súùpù náà torí wípé àṣírí bàbá ẹ̀ bí ló ti máa jáde ṣé o mọ ọkùnrin tó jà sí ẹ lọ́dọ̀ ìyá ẹ̀ èyí tẹ́ ẹ fi gógún dàgún ní fún tẹ́ ẹ pa sí fágbà Nkechi oh shit tí n bá mú yálà ya ẹ DKY náà bí dẹ́mọ̀ ẹ̀ oh God ọ̀dẹ̀ tó mẹ́ta ẹ rí pé mi ti wà fún DKY ẹjọ́ ra máa ṣe fàájì kò tí wà fún mi nínú ọdún dona fún tó mú Nkechi Blessing tó lọ comment ẹlú brọ́dà mi kí lẹ sọ ẹ má wọrí mi ok èmi lè wo nínú yín ló lọ jalè ń dùn mátà lẹ́nu èmi lè wo nínú yín Nkechi tó lọ jalè ń dùn mátà manager bá mi fáìlì gbogbo nǹkan tó ti ṣe fún wa kí ló sọ yìí ní white olórí burúkú olè alápá máa ṣiṣẹ́ yín ẹ̀yin èèyàn wá wò ẹ wò ó pé ọdún mélòó ṣé ti rí Nkechi Blessing has joined ẹ ti rí to mock their colleague ẹ ti rí yẹ pé Facebook gan gbé wá fún wa wọ́n yẹ gẹ́gẹ́ ẹ tún wọlé ẹ wò ẹ ti rí 2019 lélẹ́yìí o 2019 lélẹ́yìí ẹ máa wo ẹ wò ẹ ti rí ṣé ẹ gbọ́ ẹ rí sórí abẹ́ ẹ kó jọ síbí ni abáyáláyé ẹ kó jọ. No problem. Manager. A máa ń wo ni. A máa ń wo ni. Ebo ó fọwọ́ rẹ̀ kọ́. Ẹ ti rí. Ó fọwọ́ rẹ̀ kọ́ ni o. Ẹ ti rí. Ẹ ti rí àwọn olórí burúkú ọmọ. Ẹ ti rí. Ó fọwọ́ rẹ̀ kọ́. Ìyá àjẹ ìyà. Ìwọ́kẹ̀. Wo. Ó mọ̀ pé mo brutal náà
èmi ò ṣe àwọn tẹjọ máa ń búra yín ó kú mọ̀ ọmọ pé mi gbóyìnbó mi lọ skul rárá ṣùgbọ́n ibi tí n bá fi ẹnu pín yẹn dé tó bá máa fi tó ọ̀sẹ̀ kan wàá kọ́ rí pé o gbá kọ́ọ̀lù mọ́ ni lọ́bẹ̀ lọ́wọ́ Adótòṣì Gistlover lọ́bẹ̀ Gistlover dà lẹ́nu. so ẹ̀yin ọmọ ọlọ́run lórí burúkú ọmọ ìyá ẹ̀ ti ṣọ́kù àwáyé má ṣe rere ọmọ òfò so bí mo ṣe ń sọ lọ jàre labari wọn tán update lọ́tún lọ́sì Adótòṣì Gistlover kí ló dé tí o ṣe ti present dọ́kúmẹ́ǹtì land grabbing Adótòṣì Gistlover o present dọ́kúmẹ́ǹtì land grabbing tó ní land grab o ti provide document kí ló dé tí ẹyàn why is Adótòṣì Gistlover not providing us document of the land grabbing last year Gistlover ó gbìyànjú àmọ́ Ọlọ́run jù ẹ lọ ní gbogbo ọ̀nà ó ṣẹ̀sín láyé ó ṣẹ̀sín lọ́run ó ṣẹ̀sín níjọ́ táyé ò sí mọ́ lórí Instagram ó ṣẹ̀sín lórí Facebook ó ṣẹ̀sín ó ṣẹ̀sín ó fẹ́ belong tẹ bá rántí ẹ̀yin èèyàn nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ta ló lè rántí nǹkan tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo ní mi ò ṣọ̀rẹ́ mo ní mi ò ṣọ̀rẹ́ because lazy bastard yẹn alápá má ṣiṣẹ́ nìyẹn mo rántí dáadáa ní last year pé February 5 là ń dragi ọ̀rọ̀ ó jalè kò jalè tó sọ pé orí olórí burúkú ìyá ẹ̀ yóò fò ìyá èpè ìyá tí Gistlover madness pa ìyá akú má mojú di ìyá ẹ̀sìn olórí ẹ̀ ló mú èmi àmọ́ orí ìyá ẹ̀ yẹn kò ní kó lọ tẹpá mọ́ṣẹ́ olórí burúkú ìyá ẹ̀ yẹn kò ní kó lọ mọ bó ṣe máa ṣiṣẹ́ àbí orí kórí orí òfò ìyá olórí burúkú ìyá tó bugi jẹkú ìyá tó gbókú ìyá olórí burúkú tó sásá bẹ́ẹ̀ staircase tó bu òjíṣẹ́ Ọlọ́run jẹ ní fùrọ̀. God bless you donadona mi ní wáyé tì mo ní mi ò ṣọ̀rẹ́ ni wọ́n dẹ̀ ń bẹ̀bẹ̀ kiri mo ní mi ò ṣe ẹ máa lọ yín ló wá di pé èmi jalè ní Dùmátà àbí lórí pé mo ní mi ò ṣọ̀rẹ́ ló wá di pé mo jalè ní Dùmátà lórí pé mo ní mi ò ṣe ọ̀rẹ́ ni mo fi wá di olè Dùmátà àbí ni mo fi di olè Tom Jones àbí lórí pé mo ní mi ò ṣọ̀rẹ́ béèyàn bá tiẹ̀ máa báyàn ṣọ̀rẹ́ ṣó lórí burúkú bíi tí èèyàn máa bá ṣọ̀rẹ́ ẹ̀yin tí lápá aṣẹ́ white lace ẹ bá ń gbé white lace ẹ gbà mí ìyá ẹ bu òjíṣẹ́ Ọlọ́run ní fùrọ̀ jẹ ni ìyá ẹ ti lúgọ báyìí sábẹ́ staircase for very long time ìyá ẹ ń dúró dòjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run rọra dé ó ń gòkè lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyá jáde látẹ̀yìn ọpẹ́lọpẹ́ blood of Jesus ló gba fùrọ̀ òjíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ìyá ẹ̀ donadona àwọn ará Instagram fún mi ní joy jọ̀yìn ará Facebook lọ. ọpẹ́lọpẹ́ Ọlọ́run blood of Jesus àti Bíbélì ló gba òjíṣẹ́ Ọlọ́run ló gba fòrò ẹ̀. ọmọ ń ṣe mo kú nàfẹ́ èèyàn mẹ́ta ìyá ń ṣe pẹ̀lẹ́ èwo nu yín ló ti rẹ̀. ó dà ẹ bá ń bè lọ́wọ́ Nkechi sẹ́ pé kí mo ṣe fún ẹbí léèrè Lizzy Ògbèdè pẹ̀lẹ́ o àkú àmójúbà ọ̀la. I'm happy. I'm super happy. ẹ lè mọ nǹkan tó ń dùn mọ́ mi nínú kò sí nǹkan tó dùn tó ẹni tó ń lépa ẹ kó má jẹ èèyàn nú ayé kò sí nǹkan tó dùn tó February 5 Gistlover gba onílù ó tún sọ fún wa pé ṣé kò òun ò ní fi watermark sí fídíò yẹn kó rí bí go viral. Donadona I am happy
why tinú mi ò ṣe ní dùn màá sọ nǹkan tinú mi fi dùn fún yín Donadona níwòyí last year this lover ó ní òun ò ní fi watermark sínú fídíò yẹn káwọn èèyàn rí bí kọ́ọ̀tì ẹ̀ lọ ó ní ìyá òun tí ṣìkòlò madness pa ó ló ṣẹ̀sìn àwọn rò Donadona ta ló ṣẹ̀sìn ní òní àti this lover tilẹ̀kùn mórí kò lè bóde èwo nu yín ló ń ṣe GoFundMe fún ìgbéyàwó èwo nu yín alákọ̀rí tilẹ̀kùn mórí kò lè bóde 50% discount. Jana, do you mind 1 litre of Mortina? Ogun ẹ̀jẹ̀ burúkú ni. Kẹwàá bá wá mílìkì ọlọ́pàá sí. This lover tilẹ̀kùn mórí kò lè bóde. This lover tilẹ̀kùn mórí pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀. Nkechi Blessing tilẹ̀kùn mórí kò lè bóde. Farida Kansarius Cream tilẹ̀kùn mórí kò lè bóde. Ẹ̀rí yín dà ẹ̀yin ọmọ àdótòṣì olórí gbẹgbẹrẹ bí ajá sangun ẹ ti fi rọ́bà ayé jẹ́ bẹ́ẹ̀ ṣe wo nkoko mọ́ Mohbad lọ́rùn nìyẹn àfìgbà tẹ́ yanjú ẹ̀kẹ́ tó padà. Ta ló fún wa lélẹ̀ price lélẹ̀ 50% discount aṣọ ńlá ni kó tún gbé wá tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú òní tì í ojú òní tì í gbogbo ẹ̀yin tẹ́ dúró tì í láti last year bí àwọn tó purọ́ mọ́ mi bọ́n ṣe ṣẹ̀sìn àwọn ọ̀tá yín á ṣẹ̀sìn pín kẹ́rù àwọn white lace báyìí má máa mí ìsẹ̀ tẹ́ ẹ̀ bá rangan lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ kò máa rà sílé ẹ kò máa rà kẹ́ tọ́jú ẹ̀ sílé ilé yà is around the corner èwo ló fẹ́ dá wa lóhùn nú ẹ̀yin ọmọ òfò ká fi yín taṣọ pín olórí burúkú ọmọ wọn ti dájú kú wọn ti dájú pa wọn ti dájú pin ẹ̀dẹ̀ wo èèyàn ṣoṣo this lover ó dẹ̀ wo mí ṣoṣo ó ní mo lọ ṣe fake transfer mo lọ ra gold ní Tom Jones èmi Lizzy mani this lover wo mí dáadáa èmi it's not funny o Adiza Alaraba tí Nkechi Blessing ò bá wá kò ní dáa fún yàrá yà ẹ kò ní dáa fún gbogbo ọmọ tó jáde lára yà ẹ èmi tí mo dákẹ́ láti last year ẹ mọ̀ wípé mo ti sọ I don't go for people but when you come for me máa fún ẹ ní long road torí ìjọ tí máa wá fún yàrá yà ẹ I don't go for people 91,000 naira olórí burúkú awáyé má ṣe rere ibi tó rí burúkú bá ẹ dé this lover pẹ̀lú ewu nínú ògo ẹ kò mọ price tó ń ta góòlù èèyàn gbáwó fún yàrá ìyá ẹ èèyàn gbáwó fún yàrá ẹ mọ game tí àdótòṣì this lover ń gbà ní mi ò fẹ́ dárúkọ ọmọ kan ẹ mọ lady kan tó kú ní last year àbí ọ̀pá yẹ tí ọkọ ẹ̀ ń ta mọ́tò ọkọ lady yẹn bọ́m̀bọ́m lady tó kú yẹn bọ́m̀bọ́m ọkọ bọ́m̀bọ́m ẹni tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti gbàgbé pé òun àti Nkechi jíjọ búra wọn rí ṣé wọ́n jọ búra wọn rí ṣé mọ̀ pé Lizzy Ògbèdè àti ọmọ yẹn náà wọ́n jọ búra wọn tẹ́ bá wo game tí this lover gbá níbẹ̀ yẹn gbogbo ìgbà tí bọ́m̀bọ́m wà láyé gbogbo bí ọmọ tó ń fẹ́ ọkọ bọ́m̀bọ́m lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo bó ṣe lọ sẹ́wọ̀n kò ṣẹ̀yìn this lover gbogbo bí bọ́m̀bọ́m ṣe kú kò ṣẹ̀yìn this lover ẹ gbọ́ mi kò ṣẹ̀yìn this lover tẹ́ bá wá wo game tí this lover gbá fún ọmọ tí ọkọ bọ́m̀bọ́m fẹ́ yẹn ó fẹ́ drag yẹ náírà ó fẹ́ gba more information nípa ọkọ bọ́m̀bọ́m ó sì ń bọ̀ padà wá náà papọ̀ orí ọmọ yẹn because old enemy ni ople ẹja fún ní ople ni ó ń fẹ́ ọkọ bọ́m̀bọ́m lọ́wọ́lọ́wọ́ cherry ople enemy this lover ni for very long time mi mọ nǹkan tọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀ ó hate ọmọ yẹn gan mi mọ nǹkan tọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀ and there is one bad thing about this lover tí this lover bá ti mú ẹ ní ọ̀tá
tí Gistlover bá ti mú ẹ ní ọ̀tá ó lè take ẹ ní 10 years láti mú ẹ. The greatest mistake tó lè ṣe is going back to Gistlover. Gbogbo bí o play bó ṣe lọ sí ẹ̀wọ̀n kò ṣẹ̀yìn Gistlover. Gbogbo bí bọ́m̀bọ̀m ṣe kú kò ṣẹ̀yìn Gistlover. Gbogbo bí ọkọ̀ bọ́m̀bọ̀m bó ṣe rí fìtínà kò ṣẹ̀yìn Gistlover. Tẹ́ bá wo bí o play bó ṣe instigate Nkechi against ara wọn nígbà tó rí pé agbára Nkechi ò ká ó ti lọ kọlu Lizzy. Ó fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú relationship ọkọ o play àti ọmọ yẹn ó ti gba orí ọmọ yẹn mọ́ra. Gistlover ẹni tí ó lè DM kò tí sí. Ẹni mi ò rí kọ́mẹ̀ntì ní Facebook o tí àwọn ọmọ mi bá wọlé kò jẹ́ kí n mọ̀ jẹ́. Gistlover aṣọ wẹ́wẹ́ làwọn ilé ìfihàn wọn lọ́mọ wọn bẹ̀rẹ̀ kí n fún wọn wọ́n lè fún 100,000 lè gbọ́n mi aṣọ kì í ṣe lè 100,000. O play o ṣẹwọ́ ọmọ dáadáa ni o kò dẹ̀ buwari o. O play o buwari o ọmọ dáadáa ni o. O ta sí wari o. O ta sí wari. Adéwálé ẹ ti decode ilé ó fún mi ní 850 ṣé ẹ ti decode. Adérójú ẹ decode. Gold ọrùn mi wà fún títà o mo ní 2 pieces. Gold ọrùn mi 1 2 just off 1.2. Gold ọrùn mi wà fún títà o mo ní 2 pieces nílẹ̀. Gold ọrùn mi wà fún títà o. Gold ọwọ́ mi náà wà fún títà. Gold ọwọ́ mi 18 karat ó wà fún títà. 18 karat náà ní set ó wà fún títà. Ó wà fún títà ẹ bá fẹ́ rà. Ó ti ẹyin ani fingers mi ní wáyé tí Adérójú ó play Obuwari o. Ó play Obuwari o. Lizzy ló lọ tẹ́rìsì lórí burúkú ọmọ ìbànújẹ́. Lizzy ọ̀dẹ́ ìgbè òun àti Nkechi awáyé má ṣe rere. Notice àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni Nkechi ló kọ́kọ́ gbé wá nígbà tó rí pé agbára Nkechi ò gbé lọ kọlu Lizzy. Ó fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé o play àti ọkọ̀ bọ́m̀bọ̀ ó gba sọ́dọ̀. He's going to China now. Chele, mo doubt pé lè máa lọ sí China. Mo doubt eléyìí ò lè lọ China. Kò lè lọ China. Hadiza tó bá ti wọ DM yín ọmọ ọgbọ́n nìkan ló lè resist. Tó bá ti wọ DM yín mo like o play o kò wá fún wa rí o. Gbogbo àwọn ọmọ tí ò wá fún wa rí yẹn mo respect wọn. Aniki of Lagos a ní ẹ pàtẹ́wọ́ fún mi. Adótòṣì Gistlover ẹ bẹ̀ lọ́wọ́ Adótòṣì Gistlover wípé tó bá ń bá yàn jà kí ló dé tó ṣe máa ń kó àwọn èèyàn lọ bá ẹni yẹn jà. Ẹbí pé tó bá wá parí ìjà pẹ̀lú àwọn tó ń bá jà yẹn àwọn ọmọ tó ń kó kiri yẹn ṣé o máa ń bá wọn bẹ̀bẹ̀ ẹ bẹ̀ lọ́wọ́ ẹ̀. A ní kò lè relé mo máa wọ́n góòdì tó lè rí ṣe kò lè relé ó ní reason mi sọ pé kò lè relé ṣe kò lè relé ṣe ó láwọn góòdì tó lè rí ṣe. ASB Adótòṣì Gistlover tilẹ̀kùn mọ́rí kò lè bóde. Eléyìí ó yẹ mọ̀ọ́chẹ̀ ẹsẹ̀ ẹ̀dẹ̀ sí ọ́fíìsì láì mi. Gistlover tilẹ̀kùn mọ́rí kò lè bóde. Kò lè bóde. Gistlover apààyàn ó tilẹ̀kùn mọ́rí kò lè bóde. Gistlover ló pa Mohbad kò lè bóde. Ó fòkú Mohbad kọ́ Naira Marley lọ́rùn kò lè bóde. Olórí burúkú Gistlover olè ó ní mo jí gòdì 91,000 wèrè orí evidence mú wá kò lè bóde. I love you too. Adiza said this woman dey always give me joy. I love you from Atlanta. I love you too. Mi ò rí kọ́mẹ̀ntì kà ní Facebook ta ni mo ṣe àwọn èrò dẹ̀ pọ̀. Gistlover á ti run òbò jẹ́ kò lè bóde. Ó ti lọ ṣe list àwọn Gabriel jọ kò sẹ́ni tó drop. She fit all this na she fit all these oppressors. Auntie they have started reporting o àwọn olórí burúkú Mom Lizzy Gistlover tilẹ̀kùn mórí kò lè bóde. Èwo nu yín tó ń gba donation ń gbé ìyàwó Roscoe má lọ wáṣẹ́ ṣe ó lè oní menstruation pepper soup kò níṣẹ́ kò lábọ̀ ẹ wá bá mi change lace
kò níṣẹ́ kò lábọ̀ kò níṣẹ́ kò lábọ̀ alábọ̀dọ̀ ní gist lover ní gist lover ọmọ ìyá ṣìkòlófà madness wèrè níyà gist lover tó bu òjíṣẹ́ Ọlọ́run ní fùrọ̀ jẹ pàkó. Adérónkẹ́ ẹ wò ọlọ́pàá máa kọ́ everybody mú. I will take you to police station olórí burúkú alápámá ṣiṣẹ́ kò mọ̀ ọ̀nà ìjọba ọ̀nà police station náà. I will lock you up olórí burúkú awáyé má ṣe rere olórí burúkú kò lock progress up kò lock success olórí burúkú ọmọ kò má pa ẹ̀ méjèèjì kó lock ẹ̀ up ó lọ fi ṣiṣẹ́ a máa wábi tó ti máa lọ gba rìbá lẹ́yìn ẹ má wọrí màá kọ́kọ́ lọ tó bá ti bú mi padà màá wá competition iye tá a bá ti ní màá sọ èyí màá sọ pé mo fẹ́ gba lọ́ọ̀yà màá wá lọ pé gbogbo àwọn èèyàn màá tún wá tì wọ́n sí màá ti instigate wọn màá lọ bá ìlọ́kọ abálídì jà ìlọ́kọ máa fún mi lówó lọ́ọ̀yà màá lọ bá jìmèrè yẹn náà drop tí bá ti lọ court yẹn náà fún mi lówó ń bẹ̀ tátú ni o òkè àkómi ò ní kankan múlẹ̀ ta ni o àṣàtúlọ màá lọ instigate yẹn tí bá dẹ̀ ti instigate àmúmọ̀ Lizzy ó máa bú wọn tó bá ti bú wọn tá bá ti wá lọ court àyà lọ gbowó court lọ wá ṣẹ́ṣe olè ní ẹ́ olè bèbí ti ṣẹ́jú bèbí ti ranjú. dónádóná ẹ já sí. Yeyeyeyeyeye ẹ bá wa sọ fún this lover bó ṣe máa lọ police station yẹn ẹ mélòó ló ń lọ bí iṣẹ́ ilé ìkọ́ fún mi létí òjíṣẹ́ Ọlọ́run ayé not turn to something else ewu lélẹ̀ ṣé wọ́n ti má aṣọ yìí aṣọ wò wọ́n lè mú lélẹ̀ lọ́ndẹ̀kì aṣọ ìkéré mi òjíṣẹ́ Ọlọ́run have not turned to something òjíṣẹ́ Ọlọ́run dẹ̀ máa ń sọ òkò I have to run to just to congratulate you and tell you that you are simply king of woman maybe thank you disabled but able my disabled but able gbẹgbẹrẹgbẹgbẹ my disabled ti able gbẹgbẹ disabled tó able gbẹgbẹ ó yàtọ̀ sáwọn pàǹtí ẹ̀wà disabled tó able ó yàtọ̀ sáwọn fàwọ̀rajà disabled tó able ó yàtọ̀ sí ṣìkòlófà madness ìwọ òbu òjíṣẹ́ Ọlọ́run ní fùrọ̀jẹ́ o ó yàtọ̀ tìrìnrìnrìn gist lover tilẹ̀kùn mórí promo àwọn lórí burúkú ọmọ eléyìí ó fún mi 650 person wey no get work go find police tí o bá mi kọ́ sí àwọn ilé kan fún alẹ́ ǹdẹ̀kì lọ́yọ́ wa kódà ẹ̀dẹ̀ wo mi ṣùṣù àdó tó ṣì kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tó ní mo jalè ní Tom Jones àdó tó ṣì orí àwọn pọ́sìs tí máa ń gbé ni orí àwọn fabrics tí mo ń ta ni ẹni tó ń talé tó ń talẹ̀ gist lover tó ló fẹ́ bá mi ṣọ̀rí àpàpàǹdodo ẹ̀yin ará Facebook ẹ ti gbàgbé ni wọ́n bẹ̀bẹ̀ fẹ́ ṣọ́ rẹ̀ mo ní mi ò ṣe easy ọma ilé $3,000 Adeda you need donation for your wedding ṣe máa gbé ya flagging ẹ máa flag ìwẹ̀ ní ìta wá ṣeré mi ò gbọ́rú ẹ̀ lélẹ̀ wọ́n fún mi ní 850 mi ò gbọ́rú ẹ̀ yìí kéèyàn ní mo lọ jalè láàrin ọjà ìwọ́n mi Lizzy ó wá fẹ́ sùn àdó tó ṣì ó fẹ́ sùn ibo ló ti fẹ́ sùn ibo ló ti fẹ́ nísinmi ta ló fẹ́ fún ẹ nísinmi yẹn ayé ìyá ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni ilé mi lọ jalè èmi olè èmi àkọ́kẹ́ orí bílí ọ̀gẹ́rẹ́ ṣe bojú àárẹ̀ àwọn ará Tom Jones orí bílí ọ̀gẹ́rẹ́ ṣe bà tí wọ́n jẹ́ ni ó bojú wọn jẹ́ ìwọ àdó tó ṣì ó lè pe àwọn èèyàn wọ́n wá ṣoríire their hope is me ní white Adéwálé said their hope is that he make sure enemy will not be alive today but God pass them na them go die before their glory ẹni ẹ bá ń bẹ lọ́wọ́ Nkechi Blessing àti Farida ẹ bá ń bẹ lọ́wọ́ pé kí ni mo ṣe fún ẹ àdó tó ṣì few days after February 5
ó tún ní èmi àtọkọ mi ṣe land grabbing evidence ibi tẹ́ ti ra lẹ̀ lọ́wọ́ mi dà evidence land grabbing mi dà.